látòdò owó òru òkú ìbẹ̀yẹ̀ sí ní rò ìyá gẹ̀ẹ́sẹ̀tì ó wá fẹ́ ṣe bí pé òun ní stronghead wọ́n ní òun lòkú ìbá gba ìyá ìdẹ́tí àti gbà yẹn nìyá ìtì bẹ̀rẹ̀ wérewère. bàbá Tinubu ẹ gbà wá o ẹ gbà wá lọ́wọ́ Mufti Ìwó o ó ní ọba Gandhi kì í ṣe mùsùlùmí ó ní kí Tálíátù ó máa fòrú ẹ̀mí rẹ̀ Mufti Ìwó ni o ẹ gbà wá o Mufti Ìwó Waziri. àwọn ọmọ ìyá yìí wọ́n ń taro wa ìyá yìí òun ni wọ́n ṣe tọ́jú ìyá yìí torí pé ọmọ mẹ́ta ni ìyá yìí bí bàbá mẹ́ta ó túmọ̀ sí pé bàbá kan ọmọ kan bàbá kan ọmọ kan bàbá kan ọmọ kan lẹ́yìn iṣẹ́ méjì tí ìyá yìí tún ṣe ìyá yìí tún folóṣó gbà lẹ́gbẹ̀ẹ́. nígbà tí àwọn mùsùlùmí ilẹ̀ Yorùbá tí wọ́n pe mítìnì ilẹ̀ Haúsá ilẹ̀ Ìgbò láti sọ pé òkè bí nǹkan ṣe máa rọrùn bóúnjẹ ṣe máa wà bálàfíà ṣe máa wà bógun ò ṣe ní sí nílẹ̀ Yorùbá tó wá pé àwọn àgbààgbà ilẹ̀ mùsùlùmí wá fún mi ìpàdé tí ìyá yìí sọ wípé wọ́n fẹ́ kó àwọn bandit wọlé wọ́n fẹ́ wọlé láti Kwara ni. ẹ ṣe lójú àárọ̀ yìí kò pé ẹ tún kàrẹ̀kàrẹ̀ ẹ tún ṣe lọ́jọ́ ọ̀sán yìí kò pé ọjọ́ alẹ́ yìí tó yẹ ká ẹ lé bá bóyá máa pè fún yín kò pé nígbà tí gbogbo èèyàn ló pè. ṣé ẹ rí i pé ọ̀rọ̀ ìyá yìí ó ní mójútó o torí pé tó bá jẹ́ pé àbísí ń da ìyá yìí láàmú ẹ wo gbogbo nǹkan tó sọ yẹn kí ni tábàtàbà tó ń sọ yìí tó ní ẹ̀gún mi wálé o ọba Ìwó òun ló kọ́ tọ́líà àti ìmáàmù Ìwó òun ló kọ́ tọ́líà kọ́ ló máa fi bú sọ̀hún. ẹ̀yin èèyàn wa ẹ wá bá mi béèrè lọ́wọ́ ìyá kìsẹ́ẹ̀tì yìí pé kí ni kókó tí wọ́n fi kó ìmáàmù ilẹ̀ Ògbómọ̀ṣọ́ mọ́ ọ̀rọ̀ ọlẹ̀ yìí kí ni kókó pé òkè ẹ sọ̀rọ̀ máàmù Ògbómọ̀ṣọ́ nínú ọ̀rọ̀ ọlẹ̀ yìí àbí orí yìí kò tiẹ̀ pè rárá ni. ṣé ojú ìyá yìí fọ́ kò rí tàbí kò gbọ́ tàbí kò wò ní online kò rí gbogbo nǹkan tí ọba Ṣọ̀ún tó ń ṣe sí Sheikh Dr. Tọ́líà Yunusa Ayilara II ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́. Òkodoro Yorùbá tẹlifíṣàn. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá ìkànnì Òkodoro Yorùbá tẹlifíṣàn ibẹ̀ gangan náà ni ẹ já sí abẹ̀yìn arọ̀yìn pé bí ẹ ṣe ń bá wa wo àwọn fọ́nrán wa yìí ẹ máa tẹ̀lé wa lórí àwọn ìkànnì ayélujára wa lórí Facebook wa wà ní Cubase Master bracket Òkodoro Yorùbá tẹlifíṣàn lórí TikTok Òkodoro Yorùbá tẹlifíṣàn lórí Instagram Òkodoro Yorùbá tẹlifíṣàn lórí YouTube Òkodoro Yorùbá tẹlifíṣàn ẹ sì má gbàgbé láti tan notification button yín sílẹ̀ nítorí àwọn fọ́nrán tí ó máa wọlé ojú tẹ fún wa kò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di ẹ̀yin èèyàn wa a tó fi àkókò yìí bẹ̀ wá wípé àwọn ètò tá à ń ṣe yìí ó nílò ìrànlọ́wọ́ yín torí pé láìsí yín kò sáwà láìsí yín kò sáwà ọlá yín náà ni àfin mi ìrànlọ́wọ́ tí a nílò ni wípé a fẹ́ ra solar generator kékeré kan láti lè máa fi power àwọn gadget wa ìtorí àwọn kan tí à ń lò iná ni à ń lò gẹ́gẹ́ bí àtẹ̀tùwá mọ̀ pé orílẹ̀-èdè wa Nàìjíríà yìí ó rí bákanbákan kí Ọlọ́run ọba kó bá wa jẹ́ kí ó tò kí nǹkan kó dẹ̀ra fún onílé àti àlejò wa tá a bá fẹ́ tan generator àti a fẹ́ ra data a fẹ́ upload lórí iṣẹ́ kan ṣo a sì ná tó 10,000 naira torí generator a máa gbé èsì sórí ẹ̀ a máa gbé gbogbo ẹ̀ sórí ẹ̀ epo ló dẹ̀ máa mú torí ẹ̀ náà ni a ṣe bẹ ẹ̀yin èèyàn wa ní àgbáyé pé kí ẹ ran ètò wa yìí lọ́wọ́ Ọlọ́run ọba á ràn gbogbo wa lọ́wọ́ kí a lè máa fún yín ní update bí nǹkan ṣe ń lọ ní ọ̀dọ̀ wa mi báyìí lágbọ́ Ọlọ́run ọba ojú tẹ fún wa kò ní fọ́ o etí tí ẹ fún gbọ́ wa kò ní di ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa ẹ̀yin èèyàn wa ẹ ti mọ ìkànnì Òkodoro Yorùbá láti àná kó tó di òní pé a ò ní sọ nǹkan kan
ó má jẹ́ wípé a rí ẹ̀rí tó dájú ní orí ẹ̀ lórí ìyá kan tó máa ń wá sí online ní gbogbo ìgbà ní ọwọ́ bíi ọdún díẹ̀ sí ẹ̀yìn tí ìyá yẹn náà máa ń sọ tábàtàbà lẹ́nu ṣùgbọ́n ó wá tójọ́ mẹ́ta yìí tí a ò rí ìyá yẹn ní online inú gbogbo wa tẹ̀ tí ń dùn pé ọlọ́run ṣe o àwọn ọmọ ìyá yìí ti lọ mú ìyá yìí wọ́n ti lọ wò wọ́n sàn wọ́n ti mú wọn lọ sí ibi tí wọ́n ti máa ń wo àwọn tí wọ́n ní ọpọlọ tí ọpọlọ wọn tó kù díẹ̀ káàtó àgbà tí àwa rí màmá yìí tí wọ́n jáde tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ tábàtàbà òun la wá rò pé ṣé pé àwọn ọmọ ìyá yìí wọn ò tí ì mú ìyá yìí lọ kí wọ́n lọ wò ó sàn àbí ìyá yìí ò ní ọmọ ni tí ìyá yìí ò bá tẹ̀ wà ní ọmọ ṣé ìyá yìí ò ní ẹbí kankan láti lọ wo wèrè ara wọn sàn ẹ̀yin ara wa ká tó sọ nǹkan kan lórí fọ́nrán yẹn ẹ jẹ́ ká kọ́kọ́ wo fọ́nrán yìí ná ká wá wò bóyá ara ìyá yìí yá àbí ara ìyá yìí kò yá fọ́nrán náà rí. bàbá Tinubu ẹ gbà wá o ẹ gbà wá lọ́wọ́ Mufti Ìwó o ó ní ọba Ghandi kì í ṣe mùsùlùmí ó ní kí Taliatu ó máa fòrú ẹ̀mí rẹ̀ Mufti Ìwó ni o ẹ gbà wá o Mufti Ìwó Waziri ọba Abdulrashidi gbogbo wọn pọ̀ bẹ́ẹ̀ ẹ dákun ẹ gbà wá o bàbá Tinubu ẹ gbà wá lọ́wọ́ Àmùdá Yusufu Akaditi Mufti Ìwó wọ́n tún lẹ́nìkan ó pera rẹ̀ ní Sanni nìbàdàn ẹ gbà wá o ẹ gbà wá irú ìsìláàmù wo ni wọ́n ń ṣe ẹ gbà wá wọ́n lọ gbé Gumi wá níwájú Gumi náà ti sọ pé ta ni Mudiru Markasi wọ́n ti kógun wọlé Yorùbá ẹ gbà wá o Gbajabiamila ẹ gbà wá o Ajígini náà wà nù wọn o wọ́n lọ sùn nìbàdàn ní ẹjọ́ torí Ọlọ́run ẹ gbà wá o wọ́n ti discourse pẹ̀lú Gumi bí wọ́n ṣe fẹ́ ṣe ilẹ̀ Yorùbá wọ́n fẹ́ gba ọ̀nà Kwara wọlé ni ẹ gbà wá ló jẹ́ kán fi máa pa àwọn èèyàn pakúpa ní Kwara ẹ dákun ẹ gbà wá o Mufti Ìwó ó ti kógun wọlé Yorùbá o wọ́n ní Mudiru làwọn fẹ́ ṣe làwọn fẹ́ dojúkọ wọ́n ní Mudiru Markasi làwọn fẹ́ dojúkọ ọkùnrin kan náà wọ́n ń pè ní Sanni nìbàdàn ó lóun lọ lórí ìsìláàmù sí kọlà ó ní ta ní jẹ́ Mudiru ẹ gbà wá ó ní àwọn ni wọ́n ń kọ́ Taliatu sí ọba Ghandi wọ́n lọ́ba Ghandi kì í ṣe mùsùlùmí kó lè dànù mùsùlùmí làwọn fẹ́ jihadi làwọn fẹ́ ṣe ṣẹ̀ríà làwọn fẹ́ kó wọ̀lú ilẹ̀ Yorùbá ẹ gbà wá Gumi ti bá wọn sọ ìmúránù ẹlẹ́hàá ẹ gbà wá o àwọn yẹn náà kóra wọn jọ wọ́n ń ṣìkà fúnlẹ̀ Yorùbá lórí ẹ̀sìn àwọn ẹni tán ní kájọ máa ṣe pẹ̀lú kírísítẹ́nì pẹ̀lú oníṣẹ̀ṣe wọ́n ní bó lọ̀rọ̀ ṣe jẹ́ wọ́n ní kò lè rọgbọ Mufti Ìwó ti lọ gbé Gumi wá òun àtọba Olúwo wọ́n ti gbé Gumi wá àtolúwo àti Mufti Ìwó àti Sanni nìbàdàn ó pera rẹ̀ ní scholar ẹ gbà wá ńṣe ní sọ pé ta ni Mudiru Markasi tó ń pàṣẹ nínú rọ́bìtà ẹ gbà wá àmọ́ Sanni o Gumi ti rán Sanni sí bàbá Mudiru Markasi ẹ gbà wá Gbajabiamila bàbá Tinubu ẹ jọ̀ọ́ Mufti Ìwó ti gbógun wọ̀lú Yorùbá ẹ gbà wá ẹ bá wa mú lọ síbi tẹ́ mú Nnamdi Kanu lọ ẹ dákun Mufti Ìwó náà pẹ̀lú ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ bá wa gbé Mufti Ìwó ń da omi àlàáfíà lẹ̀ Yorùbá rú ẹ gbà wá kò ṣẹ̀sìn ìsìláàmù irọ́ ní í ṣe báńdíìtì ni ẹ gbà wá o kò jí agbádùn o kò jẹ́ kí Mudiru ó gbádùn o wọ́n dẹ̀ ti tọ́ka ọ̀dọ̀ Mudiru Sanni nìbàdàn àwọn náà fún Taliatu ní ráìtì kó lé ọba Ghandi ò sì ṣe é lé wọ́n ní kírísítẹ́nì ni kódà kó jẹ́ babaláwo àjọgbélé Yorùbá ni irọ́ lẹ pa ilẹ̀ Mọ́kà gan àwọn kírísítẹ́nì wà ń bẹ̀ abọ̀rìṣà wà ń bẹ̀ wọn ò yọ pọ́npọ́ tì wọ́n
Múfútì Ìwó ẹ gbà wá lọ́wọ́ Múfútì Ìwó àtọba ìlú rẹ̀. Ẹ gbà wá ohun tí ò jẹ́ gbà ní fi ń lọ ọba ọlọ́ba. Ẹ gbà wá. Ó ní ọba Ghandi kì í ṣe mùsùlùmí. Ẹ gbà wá. Àwọn ọba abúlé kan náà tún fẹ́ pẹ̀lú. Wọ́n ti rí i pé Ghandi kápá wọn. Wọ́n ṣe bẹ́ẹ̀ ni táwọn ọmọ control ni. Kò lè ṣeé ṣe. Ẹ gbà wá lọ́wọ́ Sanni o àti Múfútì Ìwó. Gbajabiamila Sanwó-Olú ẹ gbà wá o. Wọ́n ti fẹ́ kógun lọ bá Mùdírù Markaz. Ẹ gbà wá. ṣé ẹ ti rí i àwọn èèyàn wa máa wò á máa fẹ́ yín pé ṣé ìyá yìí ní àbí ìyá yìí kọ́. ìyá yẹn náà ni ìyá tẹ́ ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó máa ń sọ tábàtàbà lẹ́nu ni. ìyá tó ń pè ní ìyá Kèsẹ́ẹ̀tì àwọn gangan ni. ẹ̀yin ará wa kí ni àkíyèsí tẹ́rí ní ara ìyá yìí? torí pé àkíyèsí tèmi rí lára ìyá yìí ni pé bóyá ni kì í ṣe pé ọba Ṣọ̀ún ó ń bá ìyá yìí ní àṣepọ̀, torí pé tí ò bá jẹ́ bẹ́ẹ̀ kí ni kókó ọ̀rọ̀ tí ìyá yìí sọ nínú fídíò tí ẹ rí? ẹ wò bó ṣe ń jágbe, ẹ wò bó ṣe ń jágbe tó ń jágbe. òun mo ṣe wá ń ké gbàǹjarè fún gbogbo ẹ̀yin èèyàn wa káàkiri nílé lóko. tí ẹ bá mọ ọmọ ìyá yìí rí, ẹ pé ọmọ ìyá yìí kẹ́ ẹ ní kí wọ́n má jẹ́ kí ìyá yìí kó ṣe tábàtàbà báyìí kó kú, torí pé ara ìyá yìí ó yá. gbogbo àwọn èèyàn lọ́mọ nǹkan tí àwọn ará bíbá yìí tí wọ́n ṣe fún Sheikh Dr. Toliya Yunusa Ayilara II, ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ tó jẹ lórí ọba tó jẹ lórí ìjòyè, tíyá ìwà ń jáde wá tó wá ń sọ tábàtàbà lẹ́nu. ṣùgbọ́n nígbà tí mò ń wo fọ́nrán yìí, òun ni kọ́ọ̀lù wọlé tí wọ́n sọ fún mi pé òkodoro ìyá Kèsẹ́ẹ̀tì yẹn ó kù díẹ̀ káàtó fún ìyá yẹn. ó wá download gbogbo details ẹ̀ fún mi. òun mo ní kí n wá sọ fún ẹ̀yin èèyàn wa, tẹ́ ẹ bá tẹ̀ tí ń bínú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ má bínú sí ìyá yìí. ìlú èyìnbó ni ìyá yìí wà. iṣẹ́ méjì ni ìyá yìí ń ṣe ní ojúmọ́. láàárọ̀ ìyá yìí ń ṣe iṣẹ́ agbálẹ̀, kó báyọ̀ gbálẹ̀ lé, kó lọ gbálẹ̀ ọjà. tó bá dọ̀sán á wá sinmi. tó bá wá di alẹ́, ìyá yìí ń ṣiṣẹ́ ní mọ́ṣúárì gẹ́gẹ́ bí mọ́ṣúárì attendant. nígbà tí mo wá gbọ́ bẹ́ẹ̀ mo ní ó ní agbára o ibi tí ìyá yìí ti ń ṣiṣẹ́. ṣùgbọ́n èèyàn wa yìí wọ́n wá sọ fún wa wípé nílùú èyìnbó wọ́n ní àwọn òkú tó bá kú tí kò tí ì tọ́jọ́ wọ́n á máa rò tó bá di ọwọ́ òru. ṣùgbọ́n nítorí pé ìyá yìí iṣẹ́ alẹ́ ló ń ṣe ní mọ́ṣúárì, wọ́n ní ó gbòkú kan wá ní ọjọ́ kan. bọ́n ṣe gbòkú yẹn wá, òkú yẹn jó òkú ọmọ kékeré. àbíamọ kú ọ̀rọ̀ ọmọ, kọ́lọ́ má jẹ́ ká fojú sunkún ọmọ wa. látòdò ọwọ́ òru òkú ìbẹ̀rẹ̀ sí ní rò. ìyá Kèsẹ́ẹ̀tì ó wá fẹ́ ṣe bí pé òun ní strong head, wọ́n ní òun lòkú ìbá gba ìyá ìdẹ́tí. àti ìgbà yẹn ni ìyá ìtì bẹ̀rẹ̀ wérewère tó jẹ́ pé kọ́wọ́n èèyàn bá sọ sẹ́ẹ̀dì níyà yìí máa fi dá wọn lóhùn. tó bá tẹ̀ sí ń sọ bí àmọ̀ pé oògùn tó hàn máa lò fún ìyá yìí ó máa ṣẹ́pẹ́rẹ́ díẹ̀. ṣùgbọ́n nígbà tó jẹ́ èèyàn bá ń bá yín sọ tẹ́yìn lọ sọ sẹ́ẹ̀dì ṣàmọ́ pé ó ti jìnnà síra wọn. òun la ṣe sọ pé jọ́ ìyá yìí kò nà mọ́ ni àbí kò lẹ́bí. òun la wá gbọ́ information kan wípé àwọn ọmọ ìyá yìí wọ́n ń tààrọ̀ wá ìyá yìí, òun ni wọ́n ṣe tọ́jú ìyá yìí torí pé ọmọ mẹ́ta ni ìyá yìí bí, bàbá mẹ́ta. ó túmọ̀ sí pé bàbá kan ọmọ kan, bàbá kan ọmọ kan, bàbá kan ọmọ kan. lẹ́yìn iṣẹ́ méjì tí ìyá yìí tún ń ṣe, ìyá yìí tún folóṣó gbà lẹ́gbẹ̀ẹ́. tó bá dọwọ́ ọ̀sán tó bá yẹ kí ìyá yìí kó sinmi, ìyá yìí tó máa ń gbéṣẹ́. àwọn ọmọ ẹ̀ wá rí pé ìdójútì ńlá lélẹ́yìí ni wọ́n fi yà sí ìyá yìí rárá láti tọ́jú ẹ̀. ṣé ẹ rí i pé ọ̀rọ̀ ìyá yìí ó ní mójútó o, torí pé tó bá jẹ́ pé àbísírí ń da ìyá yìí láàmú. ẹ wo gbogbo nǹkan tó sọ yẹn, kí ni tábàtàbà tó ń sọ yìí? tán ní ẹ̀gún mi wálé o, ọba Ìwó òun ló kọ́ Tọ́líà àti ìmáàmù Ìwó òun ló kọ́ Tọ́líà kọ́ ló máa fi bú sọ̀hún. ṣé ojú ìyá yìí fọ́? kò rí tàbí kò gbọ́
tàbí kò wò ní online kó rí gbogbo nǹkan tí ọba Ṣọ̀ún tó ń ṣe sí Sheikh Dr. Toliya Yunusa Ayilara II ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́. ṣéyàn kì í wáyé òun ni Shehu Toliya wáyé ni béèyàn bá wálé ayé ẹ̀ ó gbọ́dọ̀ wá sinmi ni. ṣó wá yẹ kí yẹ̀yìn máa sọ tábàtàbà lẹ́nu nígbà tí àwọn mùsùlùmí ilẹ̀ Yorùbá tí wọ́n pe mítìnì ilẹ̀ Haúsá ilẹ̀ Ìgbò láti sọ pé òkè bí nǹkan ṣe máa rọrùn bóúnjẹ ṣe máa wà bálàfíà ṣe máa wà bógun ò ṣe ní sí nílẹ̀ Yorùbá tó wá pé àwọn àgbààgbà ilẹ̀ mùsùlùmí wá fún mi ìpàdé tí yẹ̀yìn sọ wípé wọ́n fẹ́ kó àwọn bandit wọlé wọ́n fẹ́ wọlé láti Kwara ni kò tẹ̀sẹ̀jọ́ lọ́wọ́ yín torí pé ẹnìkan ti sọ wípé ilẹ̀ Kwara kì í ṣe ilẹ̀ Yorùbá ilẹ̀ Kwara tán nílẹ̀ kò ṣe ilẹ̀ Yorùbá yìí àbálò àbábo ẹ̀ ṣé ẹ rí nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ òun mo yẹ sọ fún yín pé ṣéṣọ òun Ògbómọ̀ṣọ́ tó ń bá ìyá yìí sùn ni àbí Mùdírù ti ṣe ọwọ́ kan rí lára ìyá yìí torí pé wèrè tó wà lára ìyá yìí tá a lérò pé wọ́n ti máa wòsàn wọ́n wo wèrè ara ìyá yìí sọ o ojoojúmọ́ ni wèrè ara ìyá yìí ló ń gbòjì gan sí o ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ ìyá kẹsẹ́ẹ̀tì rí ẹ kàn sọ́wọ́n ọmọ ẹ̀ ká ẹ kàn sọ́wọ́n ẹbí ẹ̀ kọ́ lọ mú ìyá yìí so torí pé ọ̀rọ̀ ìyá yìí ó ní mójútó o ẹ má fojú kékeré wò ó kó má jẹ́ wípé má sọ pé nínú ẹbí yín ẹ ti ní wèrè kan bẹ̀ àwọn ọmọ tó yẹ kó tún wá tọ́jú ìyá yìí ò jẹ́ kí ìrẹ́pọ̀ kó wá láàrin àwọn ọmọ látara yìí pé bàbá kan ọmọ kan bàbá kan ọmọ kan bàbá kan ọmọ kan gbogbo nǹkan tẹ́ ẹ fọjú àárọ̀ yìí ṣe tí ò gbè yín òun lẹ tí wàá kò sí lọ́jọ́ alẹ́ yìí ẹ ṣe lọ́jọ́ àárọ̀ yìí kò pé ẹ tún kẹrẹ̀kẹrẹ̀ ẹ tún ṣe lọ́jọ́ ọ̀sán yìí kò pé ọjọ́ alẹ́ yìí tó yẹ ká ẹ lé bá bóyá máa pè fún yín kò pé nígbà tí gbogbo èèyàn ló pè báwo lẹ ṣe wá fẹ́ ṣe ilé ayé yín sí báyìí báwo lọ́rọ̀ ọ̀rọ̀ ìyá kẹsẹ́ẹ̀tì ṣe wá rí báyìí ẹ̀yin ọmọ ẹ ṣe pàdé lórí ìyá yín o torí pé tabataba tí ìyá yín ṣe ní online kò fẹ́ yé èèyàn ẹ̀yin èèyàn wa ẹ wá bá mi béèrè lọ́wọ́ ìyá kẹsẹ́ẹ̀tì yìí pé kí ni kókó tí wọ́n fi kó ìmáàmù ilẹ̀ Ògbómọ̀ṣọ́ mọ́ ọ̀rọ̀ ọlẹ̀ yìí kí ni kókó pé òkè ẹ sọ̀rọ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́ nínú ọ̀rọ̀ ọlẹ̀ yìí àbí orí yìí kò tiẹ̀ pè rárá ni ẹ̀yin èèyàn wa ẹni bá ní agbára tẹ́ bá ní oògùn kan tẹ́ lè ṣe tàbí tẹ́ bá ní tíra kan tẹ́ lè ṣe ẹ má bá ya ìṣe o ẹ bá ya ìṣe o kára wọn kó lè yà kọ́lọ́hún kó lè fún wọn nígbàdùn o lágbára Ọlọ́run ọba irú nǹkan tó ta lè ya yìí kò ní ta lè ya yín kò ní ta lè ya mi o kò ní bàjẹ́ fún wa lápapọ̀ Òkodoro Yorùbá tẹlifíṣàn ire o. Òkodoro Yorùbá tẹlifíṣàn.